bàbá mi Fákẹ́yẹ ọ̀pàdé báńkẹ́ gbìrì lòlògó ń jí a kì í gbókùrù ẹyẹ lórí ìtẹ́ gbìrì lòlògó ń jí ọmọ Fákẹ́yẹ ọ̀pàdé báńkẹ́ gbìrì lòlògó ń jí. Adétọ́lá o Adégòkè lólé lọ́dún o Adétọ́lá o Adégòkè lólé lọ́dún. Adétọ́lá gbéra lẹ́ òdìdé bàbá mi ọmọ Fákẹ́yẹ Adégòkè gbéra lẹ́ òdìdé òkú ọdún àṣeyí sàm ọdọọdún ayọ̀ ló sì máa ṣe lágbára oníbó ọ̀rẹ́ kùnú ní kòwọ́ òní kò kùnà. Bàbá Julius ní sọjọ́ bí ní mo wá kí àṣeyí sàm ọdọọdún ayọ̀ lẹ́sìn mọ̀ ṣe lágbára oníbó ọ̀rẹ́ kù. Ara pápá ńlá abẹ́tù bàbá mi máa gbọ́dọ̀ ẹnu mi ibi gíga gíga là abẹ́wé àjílẹ̀dẹ́gbẹ́ orí adìyẹ oníburú kóyí dúdú bàbá mi máa sàmì àṣẹ orí adìyẹ oníburú kó má yọ lóòrùn orí yín oníburú lágbára Elédùmarè ọba ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé gbogbo àdáwọlé yín yóò mọ̀ yọrí sí rere ní lágbára Ọlọ́run ọba ọkùnrin kúkúrú tí pẹ̀lú gúngùn ránṣẹ́ máa gbóhùn ẹnu mi ọkọ ìyá mi Adébánkẹ́ o ọkọ̀ apọ́nbẹ́kọ̀rẹ́ àrẹwà lóbìnrin ó ti sọdún èyí náà yẹ ni ó ṣe mí sí nínú owó tọmọta ikú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ ìwọ àti Julius lẹ́jọ́ sọdún lónìí ẹ̀ ní yàrá lágbára Elédùmarè ọba pẹ́pẹ́ lọmọ owó ṣe nílé àárọ̀ gbèrògù gbódù wọn yìí kọjú kú lágbára Elédùmarè ẹ̀ ò ní kọjú kú ẹ̀yin ò mọ̀ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ sọ àtẹlẹ ẹsẹ̀ amọ̀bẹ̀ náà wò ó yóò dilé àwọn bàbá tó bí yín lọ́mọ bàbá mi mo fẹ́ rí ilé àwọn bàbá ẹ̀yin ọmọ Edun Abon máa gbódù ẹnu mi ọmọ akíkanjú ọdẹ tí ń gbàgbó kẹrin kése àkótágìrì òkú tí ń pàlùjọ̀nú láyé ọjà ọmọ ọ̀sánpọ̀n gànrígànrí máa gbódù ẹnu mi kẹ́nikẹ́ni má rèlé bàbá tó bí yín lọ́mọ ọmọ òṣìfìlà bóbìnrin jà ọmọ iléèwé má jà mọ́ ọmọ iléèwé má lọ mọ́ inú ilé àwọn bàbá rẹ mo wà mi ò tí ì lọ ọmọ ewé kan mo pè é pé wé ló jẹ́ mi lójú ọlọ ọmọ ajéwéṣewé ló kọ ọmọ ewé gbogbo kìkìdá oògùn ọmọ sàlàkọ́ ni ọ́ sàlàkọ́ rèlé ogun lé bàbá tó bí ọlọ́mọ ọmọ afọ̀bẹ fọ́bùtú ọmọ fọyẹtù ọmọ aṣẹwọ máṣòde ọmọ agbèrè ọ̀gá ìkòyí ni ọmọ agbọ̀nyún yọbí lólò ọmọ alérí ikú pogun ogun burúkú yóò délé wílé àwọn bàbá rẹ ogun burú ẹ̀ṣọ́ òpèrà wọn ló kọ ẹ̀ṣọ́ kò yóò ọmọ agbọ̀n tí ń rí kúsá ọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀nyìn 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 tó dì mẹ́ṣí lẹ́yìn ọrùn yọbí lóyún ní ọmọ lérí ikú pogun bàbá mi ò ti sọdún èyí náà ìwà àtọmọ rẹ Julius ẹsẹ̀ mi sì tó owó tọmọ bàbá Victoria bàbá Gloria bàbá Michael máa gbóhùn ẹnu mi kùnú ní kò wọ́ òní kò kùnà ọkọ̀ Adébánkẹ́ ó ti sọdún èyí kò ní jáṣe mọ́ nínú owó ni ta ikú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ bàbá mi ò ṣe òkú ìtọ́jú mi kùnú ní kò wọ́ òní kò kùnà kò ní jáṣe mọ́ òye kò ní jáṣe mọ́ òwà ọjọ́ bí ọ̀tẹ̀ yìí o kò ní jáṣe mọ́ kò ní jáṣe mọ́.